Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin obìnrin kan, mo mọ̀ pé ẹ máa bínú sórí nǹkan tí mò ń sọ yìí. Ẹ̀yin lẹ tún jẹ́jẹ́ mi ni mo jókòó, ẹ̀yin lẹ tún gbọ́rọ̀ àlè àti Yinka ẹ̀yin sọ fún àwọn nìkan irọ́ kò rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí n sọ tòótọ́ fún yín lénìí. Àlè kọ́ ló ń da lérú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bí àwọn ìyàwó ṣe handle ọ̀rọ̀ àlè pẹ̀lú ọkọ wọn ló máa ń sábà da ilé rú. Bí ìyàwó ṣe handle ọ̀rọ̀ àlè pẹ̀lú ọkọ, òun ló máa ń fún àlè ní chance láti gain ground, láti take place ìyàwó nínú ọkàn ọkọ. Kì í ṣe pé ọkùnrin ń yàlè ló ń da ilé rú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, but bí obìnrin ṣe handle ẹ̀ nígbà tó mọ̀, òun ló ń da ilé rú, òun ló ń push ọkùnrin back lọ sálè, òun ló ń jẹ́ kí àlè kó gain ground nínú ọkàn ọkọ. Kì í ṣe pé bí ọkọ lálè ló bá lérú. Ẹ wá gbọ́ 75% ilé tó dúró, 75% ilé tó dúró lénìí, àlè tí ọkọ ní òun ló jẹ́ kí ilé dúró. Nítorí kì í ṣe gbogbo ìṣòro, kì í ṣe gbogbo problem ni ọkọ lè bá ìyàwó discuss. Àwọn ọ̀rọ̀ kan wà tá máa gbé inú ọkọ, tá máa ba inú ọkọ jẹ́, tó jẹ́ wípé àlè ló lè solve problem yẹn, ló lè gbé stress yẹn kúrò lára ọkọ. Torí reason tó ṣe jẹ́ bẹ́ẹ̀ ni wípé tí ọkùnrin bá ní stress tó tún padà lọ sínú ilé tó níyàwó tó láwọn ọmọ, tá gbọ́ igbe ọmọ, tá gbọ́ pé mo fẹ́ ra gbá, mo fẹ́ ra wo, tá ronú bùkátà, tá ronú gbogbo ẹ̀, ó máa ń jẹ́ kí stress ọkùnrin kó pọ̀ sí ni. In tí àlè ń ṣe fún ọkọ tó fi dà pé nípa míì tí ọkùnrin bá ní stress, ó máa ń prefer láti discuss pẹ̀lú àlè tó máa gbé kúrò lára ẹ̀ ni pé ọkùnrin kò hó àlè ní anything. Àlè lè má àlè bímọ fún ọkọ, àlè ò ní nǹkan kan, ọkùnrin ò ní nǹkan kan, kò ní responsibility kankan tó fẹ́ ṣe lórí àlè tó bá wà ní. But ọkùnrin tó bá wà responsible, ó wà duty bound láti look after àwọn ìyàwó ẹ̀. Nígbà míì á ronú bó ṣe máa kówó jọ, á ronú bó ṣe máa tọ́jú ilé, á ronú bó ṣe máa kọ́rọ̀ jọ. Nígbà míì tí bùkátà yẹn bá pọ̀ tọkùnrin ronú, inú ìyàwó ilé á dẹ̀ dìde máa bì. Inú ìyàwó ẹ̀ á máa dédé bì, kò ṣẹ́ o, bọ̀ torí pé ó rò pé nítorí àwọn obìnrin àtàwọn ọmọ ẹ̀ ni mo ṣe ń ṣiṣẹ́, nítorí ẹ̀ tí ò bá jó ohun wàhálà mi ò bá má pọ̀ tó yìí, inú ẹ̀ á dẹ̀ dédé máa bì. Wá sọ fún mi gẹ́gẹ́ bí obìnrin, nígbà tí ọkùnrin ń ronú nǹkan báyẹn tó wà stress tínú ẹ̀ ń bí ẹ̀, ṣé ìwọ tínú ẹ̀ ń bí ló tún máa wá padà wá bá sọ̀rọ̀ ló fẹ́ gbé stress yẹn kúrò lára ẹ̀? Òun ló fi dàbẹ́ ni pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ ni ọkùnrin lè bá ìyàwó sọ. Kì í ṣe gbogbo stress ni ìyàwó lè relieve ní ara ọkọ. Pàápàá tó jẹ́ pé ìyàwó bùkátà responsibility ilé òun gangan wà lára nǹkan tó fa stress yẹn. Tó bá ń bá sọ́gan, inú ẹ̀ á máa bí ẹni. So àlè ló lè ṣàyè ibẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ gbà. Ní ọ̀pọ̀lọpọ̀ gbà 75% ilé tí àlè dúró pẹ̀lú ọkùnrin, òun ló dúró jù tí òun sí wàhálà. Ẹ̀rí ni pé nígbà míì tó bá wà stress, tó bá wọlé, á rẹ́rìn, everything á máa lọ músẹ́músẹ́. O ò ní mọ ibi tó ti ń bọ̀. Ibi tó ti ń bọ̀ wọ́n ti calm ẹ̀, wọ́n ti fọwọ́ pa lórí, kì í ṣe gbogbo ìgbà ní dídó. Ó ti sọ ẹ̀dùn ọkàn ẹ̀, gbogbo nǹkan tó ń go through, wọ́n ti jọ sọ̀rọ̀, wọ́n ti jọ rẹ́rìn. Ṣé ìwọ tó jẹ́ pé ìwọ gangan tó jẹ́ ìyàwó ilé tó wà lára ẹ̀dùn ọkàn ọkọ, tó wà lára nǹkan tó ń fa stress fún ọkọ, ṣé ìwọ ló máa wá bá discuss nǹkan tó ń dùn? So nígbà míì kò ń ṣe gbogbo problem tọkùnrin bá ní ni ìyàwó ilé lè solve. Òun ló ṣe dàbẹ́ ni pé 75% ilé tí ọkùnrin ní obìnrin ọ̀rẹ́ obìnrin tó jẹ́ tọ́jọ́ ń gbádùn ara wọn ló máa ń sábà dúró tí òun sí wàhálà. Èyí tó bá máa ní wàhálà, èyí tí ìyàwó bá tọpinpin tó fẹ́ máa fi ọ̀rọ̀ yẹn pé ọkọ òun lálẹ́ tó fẹ́ máa fi fa wàhálà, òun ló máa ń fa wàhálà. And wàhálà yẹn dẹ̀kẹ̀rẹ́ ọkùnrin ò ní gbà fún ẹ, torí pé ọkùnrin yẹn mọ̀ wípé nígbà tí ìṣòro bá dé, tí stress bá dé, àlè tó fẹ́ bá fa wàhálà yìí òun ló máa ń gbé stress kúrò lára òun.
nígbà tí stress ti ẹ bóyá bùkátà gbogbo ṣe máa satisfy ọmọ sanwó school ọmọ bá dé, àlè tó rí yẹn ló máa ń gbé kúrò lára ẹ̀ torí kò ní lè discuss problem tó jẹ́ pé ó wà lára tó fún kò ní lè padà wá discuss ẹ̀ pẹ̀lú ẹ̀, àlè ló máa fẹ́ discuss ẹ̀ pẹ̀lú. Nígbà tí wọ́n bá wá get àlè yẹn tó wá fẹ́ fi fa wàhálà, ọkùnrin ò wá nígbà, a máa parọ́ fún ẹ, òun máa fílẹ̀, òun ò ní fílẹ̀, ìwádìí máa ṣọṣọ́ ti fílẹ̀ kò ní fílẹ̀, kò lè fílẹ̀ torí tó bá fílẹ̀ gan wọ́n wà dangerous fún ìwọ gọgọ obìnrin tó wà nínú ilé. Tó bá fílẹ̀ gọgọ wàá rí àwọn ìgbà yẹn ló máa mọ̀ pé ọkùnrin ẹ̀ ya wèrè. Ìgbà yẹn ló máa mọ̀ pé stress máa ń ba, ó máa ń jẹ́ kí ọkùnrin kanra. Ìgbà yẹn ló máa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ń kanra mọ́ ẹ nínú. Ṣùgbọ́n àlè tó níyẹn ló ń gbé ìkanra yẹn ni ò jẹ́ kó mọ̀ pé ó ń kanra mọ́ ẹ. Tó bá wá push ẹ̀ tó darí wọn rú kó tiẹ̀ nígbà láì má gbà á fa wàhálà sínú ilé, láì má gbà wà á máa push ẹ̀ out nínú wàhálà tó ń fa, àwa dẹ̀ máa push ẹ̀ sí ọwọ́ àlè, àlè á dẹ̀ máa gain ground more nínú ọkàn ẹ̀. Ìwọ dẹ̀kẹ̀rẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ nínú ilé torí wípé kò ní gbà, ó mọ iṣẹ́ tí àlè ń ṣe fóun, ó mọ̀ kó lè máa bọ̀ kó jẹ́ pé lára bùkátà àbí lára nǹkan tó fẹ́ ṣe fún yín, kó ṣe pé bí àwọn náà ò níṣẹ́ lọ́wọ́ o, bọ̀ lára pé ó fẹ́ struggle bí ilé ẹ̀ ṣe máa dúró, ó wà lára nǹkan tó fa stress, kó wá rò pé máa wá discuss ẹ̀ pẹ̀lú ẹ̀, ó lè má fẹ́ discuss ẹ̀ pẹ̀lú ẹ̀. A ní ìdẹ́n tó máa lè bá sọ̀rọ̀, tó máa fọwọ́ pa níkùn, tó máa fọwọ́ pa lórí, tí ò ní fi pé bóyá ó ń ṣe nítorí wípé nígbà míì tó bá discuss ẹ̀ pẹ̀lú ẹ̀ tó ń fọwọ́ pa lórí pa níkùn, ọkùnrin lè máa bínú sínú pé ń fọwọ́ pa mí lórí, ìbí àlùwàlá ológbò ẹ̀ àti kan ẹran jẹ ni. But ẹni tó mọ̀ wípé kò òun ní anything, òun ò dẹ̀ òun ẹ̀ ní anything, tó bá fọwọ́ pa lórí pa níkùn, tó fọwọ́ ra okó ẹ̀, stress yẹn máa kúrò lára ẹ̀ toró mọ̀ pé àwọn òjò jẹra wọn ní nǹkan kan ju pé bóyá táwọn bá jọ jáde lọ jẹ pẹpẹ soup tó ń bá rí kó fún kò ní san, ó mọ̀ pé kò sówó school, òun kò bímọ fóun, òun ò ní láti gbalé fún, tí wàhálà ẹ̀ bá fẹ́ pọ̀ jù òun á fílẹ̀. Bọ̀ ìwọ tí ò lè sá fílẹ̀, ìkan nínú àwọn stress ọkùnrin ló jẹ́, kò dẹ̀ nílé wá discuss stress yẹn pẹ̀lú ẹ̀ toró mọ̀ wípé tó ń bá wá discuss ẹ̀ pẹ̀lú ẹ̀, nǹkan tó máa pè ẹ́ ló máa sọ fóun, inú á dẹ̀ máa bí sí. So kò ń ṣe gbogbo stress ni ọkọ ilé ló lè discuss pẹ̀lú ìyàwó ilé, kò ń ṣe gbogbo stress àbí ìbànújẹ́ ọkàn ní ìyàwó, kò sí bó ṣe lè kó dá bí ẹgbin, kò níwà òtútù bí àdàbà, kó máa foyún òfèdè fọ̀ bí táńgẹ́lì, kò ń ṣe gbogbo stress ló lè gbé kúrò lára. Ìyẹn ò ní kó gbé stress kúrò lára ọkọ, ìyẹn ò ní pé ìwọ ló lè mú ìṣòro ọkọ kúrò. Àwọn stress kan wà tó jẹ́ wípé ó kọjá ọgbọ́n ọpọlọ orí ẹ, ọkùnrin ò lè bẹ́ẹ̀ sọ torí ìwọ gangan ó jẹ́ part of that stress. Ó máa prefer láti bá lè sọ níbi tí bóyá wọ́n lọ wẹ̀, wọ́n fẹ́ dóra wọn lọ́wọ́ á sọ, bóyá wọ́n fẹ́ jọ jẹun á sọ, bóyá wọ́n fẹ́ gbéra wọn jáde wọ́n á jọ sọ, oníkálukú á jọ ṣe ẹ̀kíní ẹ̀, bẹ́ẹ̀ kò ní lè báwọ ìyàwó ilé sọ. Ló fi dàbẹ́ ni wípé 75% ilé tó dúró tí ọkùnrin ń wálé tí inú ẹ̀ ń dùn, ilé tó tọkùnrin lálé ni. Kì wá ń ṣe àlè yẹn ló ń destroy ilé. Bí obìnrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, bí obìnrin bá ṣe handle kìíní yẹn tó bá find out, òun ló lè push ọkùnrin padà lọ sálè, òun ló lè mú àlè gan. Nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn àlè yìí gan wọn ò fẹ́ fẹ́ ọkọ yín, bó ń gbà tẹ́ bá ti rí wípé ó dàn tó ọkọ yẹn pé kinní kan, wá fún wọn ní chance láti wò pé àwọn qualities kan máa wà nínú ọmọkùnrin yìí o, tí ọmọbìnrin ṣe ń jà fatafata báyìí, àlè á bá ní òun máa tẹ̀ pa síbẹ̀. A wá sọ fún ẹ pé òun ní kò sún òsùn wá fẹ́ jókòó, òun ló máa fokùn pa pé àlè á lọ ṣe káyámátá, àlè á lọ sí ojú, àlè á lọ sí òbò, àlè á lọ sí gbogbo ara láti gbọ́kọ lọ́wọ́ ẹ̀, torí pé bí ìwọ gógó ṣe bó ṣe handle ẹ̀ nígbà tó find out, ó ti jẹ́ kí àlè mọ̀ wípé ọkọ ẹ ní àwọn qualities kan bóyá tóun ò mọ̀, tó jẹ́ pé true attitude àti true bí wọ́n ṣe ń jà bálábálá yẹn, àwọn qualities yẹn náà ni ò fẹ́ jẹ́ kó fọkùnrin yẹn lẹ̀. Àlè yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn àlè yìí wọn ò dẹ̀ kí mind láti jẹ́ second wife, wọn ò kí mind láti ẹ̀ ti pé kan fún ọkọ ìfẹ́ wọn síta, wọn kàn máa ń fẹ́ jẹ́ orúkọ ni, but kì í ṣe àlè yíyàn ló ń balẹ̀ jẹ́. Bí obìnrin ṣe ń handle ẹ̀ tó bá find out ló máa ń sábà balẹ̀ jẹ́. Wá get ẹ̀ right wọ ìyàwó ilé, ìwọ jẹ́ ìyàwó ilé tí ọkọ ẹ̀ wà responsible mọ̀ lé ní pé part of stress ọkọ ló jẹ́,
part of stress ọkọ làwọn ọmọ jẹ́. So o lè jẹ́ part of stress kó tún wá jẹ́ n tó máa gbé stress yẹn kúrò lára ọkọ ẹ̀ torí pé kò ní gbọ́ tiẹ̀. Ẹni tí ò ó ọkọ ẹ̀ lẹ́nìtìn tọkọ ẹ̀ ò dẹ̀ ó lẹ́nìtìn ló máa lè bá sọ. Òun ni ọ̀pọ̀lọpọ̀ mọ́ ṣe máa ń nálè torí tó bá lo fọwọ́ kan lórí tó dẹ̀ mọ̀ pé part of stress òun ló jẹ́ pé kì í ṣe pé bóyá o ní wàhálà o bọ̀ ṣe mọ̀ ó wà responsible máa ṣe lé inú a máa bí nínú pé tí ò bá jẹ́ wọ ni tí ò bá jẹ́ ọmọ tí ò bá jẹ́ yín ni bóyá ìwọ̀nba ni wàhálà tó o máa ṣe. Àwọn tí ò rí bẹ́ẹ̀ fún wà àwọn ọkùnrin tí ò rí bẹ́ẹ̀ fún tó jẹ́ pé àlè tó yẹ pé àlè ò lè mú àlè wọn lálé wọn lálé o ilé wọn ẹrù pọ̀ dúró ni ṣùgbọ́n kò dúró. Màá sọ yẹn ní part 2 torí mi fẹ́ kí show yìí kó mi fẹ́ kí kíní yìí kó gùn jù bó mo kò fẹ́ kẹ́ mú lọ lélẹ̀ ní 75% ilé tó dúró ọkùnrin ní àlè níta tó múnú ẹ̀dùn tó máa gbé dùnú yẹn wálé. 75% ilé tí àlè dàrú kì í ṣe àlè ló dàrú bí òyàwó ilé ṣe handle case yẹn ló push ọkùnrin padà sálè ló fi ìfẹ́ àlè sínú ọkùnrin ló dẹ̀ jẹ́ kí àlè rí pé àwọn good qualities kan wà lára ọkọ tó dẹ̀ prompt àlè láti lọ máa ṣe káyámátá láti lọ máa sín ìdí láti fi nǹkan sínú oúnjẹ fọ́kọ pé nǹkan àwọn qualities tí wọ́n rí tó fi ń jà pátápátá yìí èmi náà fẹ́ wá jà ń bẹ̀. So ẹ̀yin obìnrin ẹ má bínú mọ̀ pé àwọn tó sì máa jà pátápátá tó sì máa sunkún wọ́n sì wà o tó máa sunkún lórí show yìí èmi ò ní dákẹ́ shabarikolo.com ẹ pàdé mi ní part 2 of this show bóyá lọ́la ire o ẹ káàárọ̀.